Emefiele mọ̀ọ́mọ̀ fẹ́ fi ọ̀rọ̀ owó náírà tuntun yìí kó bá Tinubu ni. Ganduje ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kano Abdullahi Ganduje ti sọ pé níṣe ni gómìnà báńkì àpapọ̀ ilé wa Godwin Emefiele mọ̀ọ́mọ̀ fẹ́ fi ọ̀rọ̀ àwọ̀ owó ilé wa tí wọ́n pààrọ̀ kó bá olùdíje dupò ààrẹ lórúkọ ẹgbẹ́ APC tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ó ní pẹ̀lú ọ̀rọ̀ owó tuntun tí wọ́n pààrọ̀ àti bí owó náà ṣe wọ́n lóde tí àwọn aráàlú kò rí gbà, níṣe ló fẹ́ fi ba àǹfààní tí ọkùnrin náà ní láti di ààrẹ Nàìjíríà jẹ́. Ó ní ìpààrọ̀ owó tuntun tí Emefiele gbé jáde yìí kò sí nínú èrò, ìpinnu àti ìlàkalẹ̀ ẹgbẹ́ àwọn. Gómìnà yìí ní ọkùnrin náà àti àwọn kan tí wọ́n wà ní iléeṣẹ́ ààrẹ ni wọ́n sòpàǹpà láti da olùdíje àwọn lágbòdà àná. Gómìnà Kano sọ̀rọ̀ náà lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ tẹlifíṣàn BBC Hausa. Ọkùnrin yìí ní àìsí owó níta tí àwọn èèyàn lè gbà ti mú kí bí ẹgbẹ̀rún àwọn èèyàn lápá gúúsù ìwọ̀ oòrùn má ní àǹfààní sí owó náà. Wọn kò rí owó náà gbà. Èyí ti fa ìbínú gidigidi débi tí wọ́n ń fi ẹ̀hónú hàn nítorí èyí. Gómìnà Ganduje ní bí wọn kò bá wá ojútùú sọ́rọ̀ owó náà títí ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ìpàdé tí àwọn gómìnà APC ṣe pẹ̀lú ààrẹ Buhari lórí ọ̀rọ̀ ọ̀wọ́n gógó owó yìí, ó ṣeéṣe kí àwọn gómìnà gbé ìgbésẹ̀ akin láti rí i pé èròǹgbà ọ̀gá báńkì àpapọ̀ ilé wa pẹ̀lú àwọn kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ láti ti ilẹ̀ Nàìjíríà sínú kòtò ọ̀gbun kò wá sí ìmúṣẹ. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé náà, Ganduje ní níṣe ni Emefiele tan Buhari láti pààrọ̀ àwọ̀ owó ilé wa nígbà tó ti rí i pé òun pàdánù lásìkò ìdìbò abẹ́lé èyí tó gbé Aṣíwájú Bọ́lá Ahmed àti Sẹ̀ǹtìmà wọlé gẹ́gẹ́ bí olùdíje fún ipò ààrẹ àti igbákejì rẹ̀. Ó ní ìkanra ọ̀rọ̀ náà ni gómìnà báńkì àpapọ̀ ilé wa yìí fi ń wá gbogbo ọ̀nà láti da nǹkan rú mọ́ Tinubu lọ́wọ́. Tẹ́ ẹ̀ bá gbàgbé, Aṣíwájú Bọ́lá Tinubu fúnra rẹ̀ ti sọ irú ọ̀rọ̀ yìí kan náà jáde nígbà tó ń lọ ṣe ìpolongo ìbò ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn láìpẹ́ yìí. Lásìkò ìpolongo náà ló sọ pé ẹ bá pààrọ̀ owó ilẹ̀ wa jù bẹ́ẹ̀ lọ, wọn bá sì kó epo pamọ́ jù bẹ́ẹ̀ lọ, ètò ìdìbò máa wáyé, òun lòun sì máa wọlé. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Kaduna El-Rufai sọ láìpẹ́ yìí pé àwọn kan nílé iṣẹ́ ààrẹ ni wọ́n ń sòpàǹpà láti rí i pé olùdíje fún ẹgbẹ́ APC kò jáwé olúborí nínú ìbò ààrẹ tó ń bọ̀ lọ́nà pẹ̀lú bí wọ́n ṣe ń ṣiṣẹ́ fún ẹgbẹ́ alátakò. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọpọ̀ ròyìn náà fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Ismail Adéẹyọ ló kà á sétígbọ̀ọ́ yín.